la ilaha illallah, la ilaha illallah, la ilaha, la ilaha illallah. Mo ti jẹ́rìí pé kò sọ́ba kan o lẹ́yìn rẹ̀ Ọlọ́run mi o. La ilaha illallah, la ilaha illallah. Mo ti jẹ́rìí pé kò sọ́ba kan o lẹ́yìn rẹ̀ Ọlọ́run mi o. La ilaha illallah, la ilaha. Àmín. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Àmín. Gbogbo ẹ̀yin ará ìlú. Àmín. Pẹ̀lú ògo Ọlọ́run tó ní gbogbo ògo àti ayé àti ọ̀run. Ká má ṣe lògbà ìnira nínú ayé. Àmín. Ní orúkọ Ọlọ́run, ká má ṣe rí ìdààmú. Àmín. Káyé ọmọ ṣe gbóná mọ́ wa. Àmín. Lọ́lá àti tóbi ọlá Ọlọ́run. Àmín. Ashhadu an la ilaha illallah. Assalamu alaikum. Agbára jẹ́ t'Ọlọ́run, agbára jẹ́ t'Ọlọ́run, agbára jẹ́ t'Ọlọ́run. Al-Akudin Islamiyat of Nigeria ló ń pe gbogbo èèyàn sí ìjáde ọ̀rọ̀ Ọlọ́run ọlọ́dọọdún tó fi mọ́ àwẹ̀ àti àdúrà. Ìsọ̀kalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé sọ́dọ̀ àwọn aláṣẹ àti gbogbo ènìyàn. Hijra Mukayyam tí ó wáyé ní Sunday ọjọ́ 15 sí Sunday ọjọ́ 22 oṣù kejìlá ọdún yìí lórí ilẹ̀ ìyanu Kúmápàyé Olódò Ìbàdàn. Láago 10 àárọ̀, aago 4 ìrọ̀lẹ́ lójoojúmọ́ tó fi mọ́ Tajud tí ó máa bẹ̀rẹ̀ láago 10 lálálẹ́. Nígbà tẹ́ ti mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ní múni là láì fi làálàá kún, tẹ̀sí nígbàgbọ́ nínú gbígbàdúrà. Òòyà wa bá Ọlọ́run Allah pàdé látara àmì ìyọ́nú rẹ̀ sórí ilẹ̀ ayé. Khalifa Sheikh Ahmad Abdulkulai Dọ́sù Zamani Kutubu Rabbani kò bùnmu nínú omi àmì ìdùnnú èyí tí ń yí gbirigbiri káàkiri àgbáyé nínú ìjáde ọ̀rọ̀ Ọlọ́run Hijra Mukayyam tọdún yìí. Gbígbàdúrà tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run Allah yóò sì rọ̀jò àánú sínú ayé rẹ̀ inshallah. Ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù Ọlọ́run o, gbogbo ara ayé o. Ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù Ọlọ́run o, gbogbo ẹ̀yin apẹ̀gàn o. Ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ̀yin elénìní o. Ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ bẹ̀rù Ọlọ́run o, ẹ máa sòdodo. Ẹ gé pípa tẹ́wọ̀n kó pé kóyin má dùn. Ẹ gé pípa tẹ́wọ̀n kó pé kóyin má dùn. Ẹ gé pípa kó pé kóyin kó má dùn. Títóbi ń bẹ fún Ọlọ́run àwọn Ọlọ́run. Allah akbar. Ọba àwọn ọba. Ẹ̀yin ènìyàn Ọlọ́run. Níbi tí a bá ọ̀rọ̀ dé tẹ́lẹ̀ náà láòtún ti bẹ̀rẹ̀ lónìí. Wípé tí ènìyàn bá fẹ́ gbé ilé ayé rọrùn, tí èèyàn fẹ́ gbé ilé ayé ìdẹ̀ra, yóò sàn kan dì, yóò fi gun dígun. Làwọn bàbá wa fi máa ń sọ wípé àràgbé láyé. Ó ní mo fi ń sọ fún wa nínú ọ̀rọ̀ tó kọjá lọ wípé ó fi ìwà mímọ́ ó fi dígun ìwà òtítọ́, ìwà òdodo, àánú ọmọlàkejì, ìrànlọ́wọ́ ọmọlàkejì, kíkírun déédéé láì jẹ̀rún pọ̀, kíkírun pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run àti ìjáyà rẹ̀. Eléyìí tí ìwọ náà mọ̀ dàbí èpò ń wu Ọlọ́run bó tiẹ̀ jẹ́ pé o ò rí Ọlọ́run sì bí Ọlọ́run ń wù ẹ́. Ó fi dì í, tó o bá ti fi dì í, ayé tó ń gbóná yóò sì rọ̀ fún ẹ̀dá. Títóbi ń bẹ fún Ọlọ́run. Allahu Akbar. Ẹ̀yin èèyàn Ọlọ́run nínú ayé, ẹni bá ń fẹ́ gbélé ayé ìdẹ̀ra tó fẹ́ gbé ilé ayé ìrọ̀rùn,
kò ní sùn o. Tó bá tilẹ̀ sùn kò ní sùn oorun àsùnhánrún o. Tó bá sùn oorun àsùnhánrún ọmọ aráyé ò ní jẹ́ ó jí ayé o. Allahu Akbar. Ẹni ó bá fẹ́ gbélé ayé rọrùn tí ẹ bá wo ọmọ aráyé bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n bí mo ṣe sọ̀rọ̀ wọn fún yín nínú ọ̀rọ̀ tó kọjá, wọ́n á máa bà kádàrá ẹ̀dá jẹ́ láti ojú oorun, wọ́n á máa da ìrìn àjò ẹ̀dá rú láti ojú oorun, wọ́n á máa pèpèkúpè sínú ayé ẹ̀dá láti ojú oorun. Ìtì ẹ bá pè sínú ayé ẹ̀dá báyìí nítorí pé àṣetánì lágbára, bí ilẹ̀ bá ṣe ń mọ́ báyìí aburú tí ẹ pè sínú ayé náà ni ó máa bá pàdé. Nítorí tóun ò kúkú dúró tọ́lọ́run tẹ́lẹ̀, lótìtọ́ Ọlọ́run lágbára, ó sì fún àṣetánì náà lágbára àti bà nǹkan jẹ́. Ṣùgbọ́n ìwọ tó o fẹ́ kí Ọlọ́run kó gbà ẹ́, àṣetánì ní olùfaratì rẹ̀, kì í ṣe Ọlọ́run ló faratì. Ó sì wá ń retí kí Ọlọ́run kó gbà ẹ́. Wọ́n dẹ̀ láàmú lójú ayé, wọ́n dẹ̀ láàmú lójú ọ̀run. Gbogbo tí ó bá ṣẹlẹ̀ sẹ́dá, wọ́n á máa pè sínú ayé ẹ̀ láti inú òkùnkùn ni. Sáàmù pé ọ̀gànjọ́ òru tá à ń wò yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń yí padà látọ̀gànjọ́ òru. Bí àwọn màláíkà kan ṣe máa ń sọ̀kalẹ̀, tí wọ́n máa ń kó àwọn ọ̀rọ̀ rere wọ sáàtì ọlá lọ. Tí àwọn màláíkà kan sọ̀kalẹ̀, tí wọ́n máa tún ayé àwọn mùmìnà ṣe. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ogun òkùnkùn kan náà wà tí wọ́n máa ń lògbà lọ́gànjọ́ òru, tí wọ́n máa ń sọ ire dìbì. Ọwá ló sunrun àsùnhánrún, wọn ò ní jẹ́ ojí. Títóbi Ọlọ́run pọ̀ o. Títóbi Ọlọ́run ga o. Ó tóbi lọ́ba o. Ó gbàgbára fẹ́ni kọ̀ọ̀kan o nínú ayé táwa yìí o. Ìwé ènìyàn Ọlọ́run. Èyí lè jẹ́ ní Ọlọ́run gbà mí kó má lágbára. Bẹ́ẹ̀ ni èyàn lè jẹ́ alágbára tí kò ní jẹ́ ní Ọlọ́run. Ṣùgbọ́n jẹ́ ẹni Ọlọ́run yìí ló wá ṣe pàtàkì jù. Tó bá wá jẹ́ ẹni Ọlọ́run yìí, Ọlọ́run yóò sì dúró tì ẹ́. Nítorí pé agbára á máa ju agbára lọ. Ọ̀rọ̀ á máa ju ọ̀rọ̀ lọ. Àṣẹ á máa ju àṣẹ lọ. Ṣùgbọ́n ẹni Ọlọ́run bá ti dúró tì, kì í ṣagbára lásán kan ló wọ́n máa lò, kódà kò ní mọ tí lò, àdúró tí Ọlọ́run ni ó máa lò. Ẹ ń bá fẹ́ nà á, Ọlọ́run ni ó lọ nà. Ìwọ náà sì ti mọ ibi tí ó ti nà Ọlọ́run. Ẹ ń bá fẹ́ bàjà, Ọlọ́run ni ó bàjà. Gbogbo ẹni wo ẹni tí Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn ẹ̀. Ó ṣe dandan ká wá àdúró tí Ọlọ́run kí Ọlọ́run kó bá pẹ̀lú wa. Òní ó sì máa darí ọpọlọ, òní ó máa darí ọkàn, òní ó máa darí òye, òní ó máa darí ọwọ́, òní ó máa darí ẹsẹ̀. A ó rí i pé ẹni Ọlọ́run bá ti dúró tí kò ní ṣìṣe. Wọ́n máa darí ẹni. Èyí mo fi máa ń sọ fún yín pé ẹ wá ẹ̀mí Ọlọ́run rí, ẹ wá ẹ̀mí Ọlọ́run rí. Ẹ wá ẹ̀mí Ọlọ́run rí tí wọ́n ń pè ní ìmán. Nínú Yorùbá wa wọn a máa pè ní ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ yìí ni ó máa darí rẹ̀, wọ́n kó darí ara rẹ̀, èṣù ò ní rí ẹ gbà lò. Ẹ bá gbé Ọlọ́run tóbi. Àníṣe ẹni ó bá fẹ́ gbélé ayé ìrọ̀rùn kò ní sunrun àsùnwọ̀nrùn. Bó sunrun àsùnwọ̀nrùn ò ní jí ó jì. Ẹni ó bá fẹ́ gbélé ayé ìrọ̀rùn kò ní sinmi o, ẹ̀yin ènìyàn mi nínú ayé. Tó bá lóun ó sinmi, wọ́n á lè bá. Ìwọ náà máa wo eku tó ń lé lọ, tó o bá ti lé bá kí ló kù. Kó o pa ló kù. Títóbi fún Ọlọ́run. Alẹ́ bá fẹ́ gbé ilé ayé ìrọ̀rùn kò ní gbọ́dọ̀ díjú o. Kò ní gbọ́dọ̀ díjú. Tó bá lóun ó díjú, wọ́n kà mọ́. Wọ́n kà mọ́, kò ní gbọ́dọ̀ díjú.
òkété tó o bá ká mọ́nú o sọ̀rọ̀ pé jẹ́ ti dé bẹ́ẹ̀ náà lọ sọ̀rọ̀ rẹ di ìjẹ fáwọn tọ̀hún títóbi ń bẹ fọlọ́. Allahu akbar. ẹ wá rẹ ń bá lóun ó sinmi ọ gbọ́dọ̀ sinmi àdúrà ẹ bá lóun ó sinmi wọn ó dààmú ẹ bá lóun ó sinmi wọn ó fòrò ẹ ń dá lóun ó sinmi wọn ó wàhálà rẹ ọ̀tọ̀ ní ìjọsìn ọ̀tọ̀ ní ìgbára ẹni lẹ̀ ọ̀tọ̀ ní ìjọsìn ọ̀tọ̀ ní ìgbára ẹni là fún olọ́wọ́ àṣetọ́ni àtàwọn ọmọ ogun rẹ̀ ìjọsìn dúró lọ́tọ̀ ìgbára ẹni là dúró lọ́tọ̀ ìgbára ẹni là èyí tí mò ń wí ní ti ìfaratì Ọlọ́run pátápátá ni o tí kìí ṣe pa ó tó ní nǹkan kan ní kọ̀rọ̀ tàbí ní gbangba kí yìí ṣe pa ó tó máa pe nǹkan kan lẹ́yìn la ilaha illallah muhammadu rasulullah sallam. onílé tí mò ń wí ìwé ènìyàn Ọlọ́run téèyàn bá lóun ó sinmi wọ́n fàyè dà láàmú téèyàn bá lóun ó sinmi wọ́n fi ìyàwó dà láàmú a máa ṣe ìyàwó tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣé bó ṣe rí nu ń jó délé rẹ̀ nígbà wọn bá ti mọ̀ wípé ìràwọ̀ ọmọbìnrin yìí mọ̀ dáa wọ́n yí ìyàwó ńláyé padà ọ̀tọ̀ níwà tó ń wù kó tó dọ́dọ̀ rẹ̀ ìwà tọ̀ nígbà tí ó tún máa wù tó bá yá lọ́ọ̀bà ni wọ́n ní ìyàwó rẹ̀ ọ̀dà mọ́ ìyàwó rẹ̀ ọ̀dà mọ́ yọ́ọ̀sà jáde ni ìdí ó ń fẹ́ ní ọ̀nà kọ́sà jáde náà ní kó rí ó lè kú lọ́dọ̀ rẹ̀ ọmọ ara yé lè fi ṣeré ẹ̀yin èmi Ọlọ́run àfi kẹ́ ẹ bá Ọlọ́run dúró gidigidi. ẹyẹ ìyọlọ́wọ́ tó o bá lọ sinmi ò gbọ́dọ̀ sinmi àdúrà wọ́n fọmọ dààmú ẹ̀dá Ọlọ́run dákùjọ gbà wá gba ọmọ wa gba ilé wa gbára ilé wa gba ẹbí wa gba ìlú wa má fàyè dà wá láàmú má gba èyíkéyìí ẹ̀dá ọmọ ará ayé láyè nínú ayé wa tógúntógún abẹ̀bẹ̀ ní Allah nítorí títóbi ọlá rẹ̀. ẹ̀yẹ́ ènìyàn Ọlọ́run àwárí ẹ bá lóun ó sinmi wọ́n fọmọ dà láàmú wọ́n fàyà dà láàmú wọ́n fi iṣẹ́ dà láàmú iṣẹ́ tẹ́lómi ń ṣe tó pé òun ní mọ̀ sí ń ṣe lọ̀gá rẹ̀ ó tún máa tọrọ jẹ lọ́wọ́ ọmọ sí ọ̀gá ni ó lóòótọ́ kádàrá wà ṣùgbọ́n ọmọ ará ayé wọn máa tún nǹkan sí àmọ́ wí mi Ọlọ́run là wá ni. lọ́lọ́run fi sọ fún yín pé ẹkún tapá ti tẹ yín sínú ẹ̀sìn. yá ayyuhal ladina amanu idkhulu fi silmi kafata. Allahu akbar. wala tattabi'u khutuwati shaytan. innahu lakum aduwwun mubin. Ya ayyuhal ladina amanu. Ọlọ́run ló ń pè yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹni òun Ọlọ́run. Ayyuhal ladina amanu. ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé nǹkan kan ju Allah. Ayyuhal ladina amanu. ẹ̀yin tó jẹ́ pé tẹ́ ẹ bá ti ń gbọ́rọ̀ Ọlọ́run nǹkan kan kì í wù í máa fọ Ọlọ́run. Ayyuhal ladina amanu. ẹ̀yin tó bá jẹ́ pé tí wọ́n bá ti pèrún báyìí gbogbo ohun tẹ́ ẹ bá fi sílẹ̀ gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe ẹ́ fi ilẹ̀ fọlọ́ ni tẹ́ ẹ bá tiẹ̀ fi ilẹ̀ tọ́já pé ẹ ní rójútu ẹ̀ mọ́ gbogbo rẹ̀ ọ́ dàpọ̀ ní àgbà tẹ́ ẹ bá tó dìde kú òun bẹ́ẹ̀ kírun. ẹ̀yin náà ni. Ya ayyuhal ladina amanu. Ọlọ́run ló ń pè yín. Idkhulu fi silmi kafata. ẹ kó sí inú ẹ̀sìn tipá tapá titan. náà. wala tattabi'u khutuwati shaytan. ẹ má ṣe tẹ̀lé ìṣiṣẹ́ àṣeyìtọ́n àwọn ìṣiṣẹ́ àṣeyìtọ́n òun náà ní ilé ayé gbogbo ọwọ́ mi ò tó máa fi fàgà fà ohun tí Ọlọ́run ọba fún mi mo gbọ́dọ̀ ní túláàsì ni ìníkùní ló ní ọkàn rí i pé àárọ̀ rẹ ó dáa ọ̀sán ó bàjẹ́ ọkàn rí i pé ayé rẹ ó dáa ọ̀run ó kúrò tó o bá ti ní gbogbo ohun tó lọ́run ọba fẹ́
ó wá fúnra rẹ̀ àdánwò lọ́kàn bẹ́ẹ̀. Allah. náà. wala tatabi'u khutuwati shaytanu. ẹ má tẹ̀lé ìṣiṣẹ́ èṣù ó ti tó bá náà innahu nítorí pé dájúdájú èṣù tẹ̀ ń wò wò aduwwun mubin. ọ̀tá kan ló jẹ́ fún yín tó sì hàn dájúdájú. ìwé ènìyàn Ọlọ́run o èyí lọ́lọ́run fi ní ẹ kó tipa ti tan yín sínú ẹ̀sìn. bẹ́ẹ̀ni. dápá ti tan yín tẹ̀ ń wí yìí ẹ kó ara yín ọmọ yín ìyàwó yín sínú ẹ̀sìn. Ashhadu an la ilaha illallah. Assalamu alaikum. Agbára jẹ́ t'Ọlọ́run, agbára jẹ́ t'Ọlọ́run, agbára jẹ́ t'Ọlọ́run. Al-Aqdin Islamiyat of Nigeria ló ń pe gbogbo èèyàn sí ìjáde ọ̀rọ̀ Ọlọ́run ọlọ́dọọdún tó fi mọ́ àwẹ̀ àti àdúrà. Ìsọ̀kalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé sọ́dọ̀ àwọn aláṣẹ àti gbogbo ènìyàn. Hijra Mukayyam tí ó wáyé ní Sunday ọjọ́ 15 sí Sunday ọjọ́ 22 oṣù kejìlá ọdún yìí lórí ilẹ̀ ìyanu Kúmápàyé Olódò Ìbàdàn. Láago 10 àárọ̀ aago 4 ìrọ̀lẹ́ lójoojúmọ́ tó fi mọ́ tàjúd tí ó máa bẹ̀rẹ̀ láago 10 lálálẹ́ nígbà tẹ́ ti mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ní múni là láì fi làálàá kún tẹ́sì nígbàgbọ́ nínú gbígbàdúrà òòyà wa bá Ọlọ́run Allah pàdé látara àmì ìyọ́nú rẹ̀ sórí ilẹ̀ ayé Khalifa Sheikh Ahmad Dhikrullah Gausu Zamani Kutubu Rabbani kó bùnmu nínú omi àmì ìdùnnú èyí tí ń yí gbirigbiri káàkiri àgbáyé nínú ìjáde ọ̀rọ̀ Ọlọ́run Hijra Mukayyam tọdún yìí gbígbàdúrà tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run Allah yóò sì rọ̀jò àánú sínú ayé rẹ̀ inshallah. ìwọ kọ́ tó bá ti ń lọ mọ́ṣáláṣí jíyàwó rẹ̀ kí síyàwó rẹ̀ kí sọ́mọ rẹ̀ iṣẹ́ kẹ́ ẹ wá ṣe láyé ọlọ́ọ̀lẹ́ wá sí láyé ẹ ń bá lóun ó ṣiṣẹ́ láyé yóò mọ̀ ṣiṣẹ́ ọ̀hún kò ní sálùbáríkà mẹ́torí lọ́lọ́ làlùbáríkà. gbogbo ṣẹ́tọ́ lọ ń bá darapọ̀ mọ́ làlùbáríkà wọ̀ bàbá lọ yọ tó lọ lẹ́nu ọ̀rọ̀ ọ̀kẹ́rì pàmò ṣiṣẹ́ lásán òní rújútu ẹ̀ kò ní sálùbáríkà mẹ́mbò ti yọ tó lọ ń pònú rẹ̀ ẹ̀yìn ènìyàn Ọlọ́run àtìyàwó orí àtọmọ rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń lọ kírun máa jọ máa lọ náà ni ẹjọ́ máa kóra lọ náà ni ẹ rí i pé ìgbà àrọ̀rùn lẹ́ lò nínú ayé kò ní sẹ́ni tí ó ṣe ká ìmọ̀ inú ayé ìwé ènìyàn Ọlọ́run ọlọ́dẹ ẹkúnjẹ pẹ́sípẹ́ yínú ẹ̀sìn ẹ lọ kóra ayé àtìyàwó yá àtọmọ yín ẹ kóra ayé jọ sínú ìjọ Ọlọ́run ìjọ Ọlọ́run ìjọ òtítọ́ ìjọ òdodo láàyè tí Ọlọ́run ọba ti ń lògbà láàyè tí wọ́n ti máa ń rántí Ọlọ́run ní gbogbo àsìkò nínú mọ́ṣáláṣí Ọlọ́run títóbi ń bẹ fún Ọlọ́run. Allahu akbar kabira. ẹ kó tapá ti tẹ yín àtọmọ yín àtìyàwó yín ẹ kó wọn jọ sínú ìjọ Ọlọ́run ní àyè tí wọ́n ti máa ń kọ́ni lọ́rọ̀ Ọlọ́run láàyè tí wọ́n ti máa ń kọ́ni níbẹ̀rù Ọlọ́run láàyè tí wọ́n ti ń kọ́ni ní ìwà ọmọlúàbí ẹ kóra yín jọ síbẹ̀ ẹ rí i pé ẹ bọ̀ kúrò nínú ogun ayé ẹ bọ̀ sínú ìdẹ̀ra ẹ bá ń gbé Ọlọ́run tóbi. Allahu akbar kabira. ẹ̀yin èèyàn Ọlọ́run nínú ayé kì bá ṣe báyìí là ń ṣe ni ìwọ̀nba lọ́mọ àsùntà ìbámọ̀ tó bá ṣe pé àtàwa àtọmọ àtìyàwó òun la kóra wa jọ sínú ìjọ Ọlọ́run sínú ẹ̀sìn Ọlọ́run ìbá ṣe báyìí là ń ṣe ni ìwọ̀nba lọ́mọ àsùntà ìbámọ̀ ìbá ṣe báyìí là ń ṣe ni ìwọ̀nba lérí àbọ̀ ìkìbámọ̀ ìbá ṣe báyìí là ń ṣe ní ìwọ̀nba ní jáwó jásẹ́ẹ̀tì kì bá mọ̀ ṣùgbọ́n inú ẹ̀kọ́ ayé la lajú àwọn ìyàwó wa sí mo fẹ́ kó o múra gan-an káyọ̀ dá ẹ mọ̀ wípé mo lóbìnrin tó dáa nínú ẹ̀sìn ni àbí nínú ìwà àbí nínú ayé ìbá ṣe bá ń ṣe bẹ́ẹ̀ ni tá a kó àtìyàwó wa àtọmọ wa tá a kó wọn jọ sínú ẹ̀sìn tá a kó wọn jọ sí inú ẹ̀kọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run ni ìwọ̀n bá ní ìdààmú ayé ìbá ti pọ̀ tìrìdì ìbá ti mọ̀ wọ́n ń káyàn mọ́lé wọ́n ń yíyàn níbọn wọ́n ń súnyàn níná wọ́n ń gbẹ́sà ayákìlà wọ́n ń kidnap wọ́n ń ṣe gbogbo ẹ̀ ọmọlúàbí wo lẹ́ bà bẹ́ẹ̀ ẹni tó ti kó ẹ̀kọ́ Ọlọ́run wo lẹ́ bà ń bẹ̀
ẹ ti kọ́ ẹ̀kọ́ bẹ̀rù Ọlọ́run wò lẹ́ẹ̀bà ń bẹ̀ ẹni tí ẹ ti fi ọ̀nà làmọ̀ wò lẹ́ẹ̀bà ń bẹ̀ ṣùgbọ́n inú ẹ̀kọ́ ayé la lajú àwọn ọmọ wa sí inú ẹ̀kọ́ ayé la lajú àwọn ìyàwó wa sí àfi ẹ̀kọ́ Ọlọ́run kọ́ àwọn ọmọ àfi ẹ̀kọ́ àwọn Ọlọ́run kọ́ àwọn ìyàwó wa ẹ̀kọ́ ayé ni à ń fi kọ́ wọn ibi tí màá kángun sí náà lẹ́rí ẹ̀yẹ́ ènìyàn Ọlọ́run ìbáṣe pé bá a ṣe ń da àwọn ọmọ wa iléèwé sẹ́kọ́ndírì yunifásitì gbogbo ẹ̀ ìbáṣe bẹ́ẹ̀ náà là ń dalé ẹ̀kọ́ Ọlọ́run ilé kéwú pọ̀ mọ́ ayé ò ní rí báyìí dandan láti ká lọ iléèwé dandan láti kí ọmọ wa ó kàwé dé yunifásitì level níwọ̀nba àgbà tí Ọlọ́run bá ti yọ̀ǹda fún wa méjèèjì náà ló gbọ́dọ̀ wà kó pọ̀ nítorí pé ẹ̀kọ́ ayé yóò máa sọ ọmọ nù ni ẹ̀kọ́ Ọlọ́run tó bá kọ́ pọ̀ ni ọmọ wa fa ọmọ wa lé padà nítọmọlúàbí bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ kàn rí pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọmọ ní ẹ̀kọ́ kò ní jèrè ọmọ Ọlọ́run ò ní jẹ́ ṣe wá lẹ́ni tí ò ní jèrè ọmọ lọ́lá la ilaha illallah ẹ̀yin ènìyàn Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí ti wá ya dìgbò lúgí kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti ya mu cocaine wọ́n ti ya mu heroin wọ́n ti ya mu bó ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti àbàbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ti ya gbájú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti yàyàkuyà gbogbo ilé ìtọ́jú ti kú fún wọn síwí gbogbo ilé ìtọ́jú ó ti kún fún wọn síwí àwọn tó rí wọn ò pé mọ́ nítorí tó jẹ́ pé a ò fún wọn ní ẹ̀kọ́ Ọlọ́run àti ẹ̀kọ́ ìbẹ̀rù Ọlọ́run àti ọmọlúàbí ọmọ wo ni ọjọ́ ọmọlúàbí láti ilé rẹ̀ tí ọmọ lọ fàfàkùfà débi pé wọ́n mọ̀ wá lọ dé mọ́lẹ̀ bí kan òbí mi ìfúnra rẹ̀ àmọ́ màmá kọ́ ọmọ dànù wọ́n ní bàbá ẹni tí a bá lérí ẹ fi ṣe wàhálà rẹ̀ tiẹ̀ ti pọ̀ ẹ mẹ́jọ pa ọmọ kan ọmọ pa òun ìyàtọ̀ ọ̀fẹ́ jẹ láàárọ̀ lọ jẹ lálẹ́ òun àárasọ àáramọ́tò àákọ̀lé àákọ̀yàwó ọ̀wà akọ ọmọ ìyáhùn èèyàn padà jẹ́ o ọlọ́dà kò jọ mẹ́jà jìyà lára ọmọ wọn láti tóbi rẹ̀ wọ́n wá ya gbogbo kalẹ̀ bàbá àti ìyá àṣetánì wọ́n wá bímọ àṣetánì sínú ayé wọ́n bímọ àdàgbòròrú nígbà kó ń kálukú tí wọ́n ti kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ ẹ̀yẹ ni Ọlọ́run ọ̀nà àbáyọ tẹ́fì ayé gbé ó dẹ̀ mọ́ sọ fún ayé kó tapá titan rẹ ìwọ àtọmọ rẹ àtìyàwó rẹ ẹ kóra yín pátápátá lápapọ̀ ẹ kóra yín sínú ìjọ Ọlọ́run ẹ kóra yín sínú ẹ̀sìn Ọlọ́run tó yé wa tí wọ bàbá ti ń àsàlátù ìyàwó tọmọtọmọ ni ọmọ kó lọ tó o bá ti ń lọ zúrì àṣùbùì àṣírí mọ́ngíríbì ìṣáì gbogbo tí wọ́n bá ń ṣe lọ mọ́jì ò tóbi lójú wọn máa kó wọn lọ. ọ̀nà àbáyọ tá a fi lè ráyè ìrọ̀rùn gbé ó ní láti lọ dìrọ̀ mọ́ Ọlọ́run ká dìrọ̀ mọ́ Ọlọ́run ká fara ti Ọlọ́run látara ẹni Ọlọ́run tí Ọlọ́run fẹ́ tiẹ̀ láti ara ẹni Ọlọ́run tó ń sọ òtítọ́ àti òdodo tó náà sì hùwà òtítọ́ àti òdodo láti ara ẹni Ọlọ́run tó jẹ́ wípé tó pé wọ́n mọ̀ ṣe òní òde bẹ̀ ọ̀nà àti gbọ́dọ̀ rẹ kúrò nínú ìbáwí ayé àti ìdààmú ayé àti ìgbóná ayé sọ̀mùpá àti sọ fún ẹ kó lé ayé kún kò bírímù nígbà tó bá wá bẹ lórí lọ́dún aṣíwájú ẹ̀sìn yóò wá mọ́ wá mú ẹ̀rín ìrìn ìrìnkẹ́ tó ní ọ lára tó ò lè dárìn yóò mọ̀ wá mú ẹ̀rín tipátipá owó kan tó ní ọ lára tó ò lè mú yóò mọ̀ wá mú ẹ náà ní tipátipá iṣẹ́ kan tó ní ẹ lára tó ò lè ṣe ẹni yóò mọ̀ wá mú ẹ ṣe tipátipá nígbà tá a bá ti wá darapọ̀ mọ́ Ọlọ́run tá a ti rò pọ̀ mọ́ Ọlọ́run yìí tó jẹ́ pé àtàwa àti Allah lájọ́ ń rìn lájọ́ ń sùn lájọ́ ń jí lájọ́ ń jẹ lájọ́ ń mu
má pé mo wí mí ẹnìkan kì í rí ọlọ́run o wàá bọ́ lọ́wọ́ ọmọ aráyé wàá bọ́ nínú ìdààmú ayé wàá bọ́ nínú àdánwò ayé wàá bọ́ kúrò nínú ìfòró àti wàhálà ó dọwọ́ yín ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run o ẹ máa ṣòdodo ẹ bẹ̀rù ọlọ́run o ẹ ronú pìwàdà o àtúbọ̀tán tí fẹ́rẹ̀ dé lọ́la o. subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al-mursalin alhamdulillahi rabbil alamin. Ashhadu an la ilaha illallah. Assalamu alaikum. Agbára jẹ́ t'Ọlọ́hun, agbára jẹ́ t'Ọlọ́hun, agbára jẹ́ t'Ọlọ́hun. Al-Akudin Islamiyat of Nigeria ló ń pe gbogbo èèyàn sí ìjáde ọ̀rọ̀ Ọlọ́hun ọlọ́dọọdún tó fi mọ́ àwẹ̀ àti àdúrà. Ìsọ̀kalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́hun sínú ayé sọ́dọ̀ àwọn aláṣẹ àti gbogbo ènìyàn. Hijra Mukayyam tí ó wáyé ní Sunday ọjọ́ 15 sí Sunday ọjọ́ 22 oṣù kejìlá ọdún yìí lórí ilẹ̀ ìyanu Kúmápàyé Olódò Ìbàdàn. Láago 10 àárọ̀ aago 4 ìrọ̀lẹ́ lójoojúmọ́ tó fi mọ́ Tajud tí ó máa bẹ̀rẹ̀ láago 10 lálálẹ́ nígbà tẹ́ ti mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ní múni là láì fi làálàá kún tẹ́sì nígbàgbọ́ nínú gbígbàdúrà òòyà wa bá Ọlọ́run Allah pàdé látara àmì ìyọ́nú rẹ̀ sórí ilẹ̀ ayé Khalifa Sheikh Ahmad Dhikrullah Gawsu Zamani Kutubu Rabbani kó bùnmu nínú omi àmì ìdùnnú èyí tí ń yí gbirigbiri káàkiri àgbáyé nínú ìjáde ọ̀rọ̀ Ọlọ́run Hijra Mukayyam tọdún yìí gbígbàdúrà tí ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run Allah yóò sì rọ̀jò àánú sínú ayé rẹ̀ inshallah.